Ìdán rẹ́dí o, ìdán red. Ẹ̀yin olólùfẹ́ mi, ìdán rẹ́dí o. Ọ̀rọ̀ lórí Amaka, òun ni mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí o. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ ibi tí ọ̀rọ̀ Amaka gbé dúró báyìí. Amaka tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ni ọmọ Yíbò tó fi ìlú Canada tó fi ṣe ibùgbé. Tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn. Látàrí bó ṣe jí ní ọjọ́ kan tó dẹ̀ rò wípé inú àwọn ọmọ Yorùbá ó ń bí òun, inú àwọn ará Benin ó ń bí òun, ṣé Benin náà ni Benin yà Benin ẹ̀dọ́ ọ̀rẹ́ Benin yà, inú wọn ń bí òun, ohun òun kí wọ́n máa fún wọn ní májèlé jẹ. Ẹ jọ̀ọ́, kí lọmọ Yorùbá gbà lọ́wọ́ ẹ̀, kí lára Benin gbà lọ́wọ́ ẹ̀ tó fi dìde, tó fi bẹ̀rẹ̀ sí ní kó gbogbo àwọn ẹgbẹ́ ìjọ. Ló yẹ ká pariwo síta, ká ké gbàǹjarè síta pé ẹ jọ̀ọ́ o, kójú má rí bí gbogbo ara lògùn ẹ o, ojú alákọ̀ fi ń ṣọ́rí o, ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣọ́ra o, ẹ̀mẹ́ni tẹ́ máa bá ṣọ̀rẹ́, ẹ̀mẹ́ni tẹ́ máa gbà nǹkan jẹ lọ́wọ́ ẹ o. A tiẹ̀ tún gbọ́ wípé àwọn Yíbò kan wọ́n tiẹ̀ ti ń fi oògùn tá à ń sọ yìí wọ́n ti ń fi, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yíbò náà wà nínú bísínẹ̀sì pé à ń ta ẹ̀wà, à ń ta ráìsì, à ń ta èlùbọ́, à ń ta gààrí. Àwọn náà ṣe bísínẹ̀sì yẹn jù, especially lẹ́kọ̀ọ́. A tiẹ̀ ti gbọ́ pé àwọn ọmọ Yíbò kan ti ń fi kinní yẹn sínú oúnjẹ tí wọ́n fẹ́ máa tà fún àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Benin. But àṣírí wọn tún padà tú náà ni. So ń bo ni mò ń bọ̀rọ̀ lọ ni wípé ọwọ́ ṣìkún ìjọba Canada ó ti tẹ Amaka báyìí náà tán dẹ̀ ti gbé lọ sí ilé ẹjọ́. So wọ́n wá ní lọ́ọ̀yà ẹ̀ wá ń sọ wípé ó ní àrùn ọpọlọ ni, pé torí ẹ̀ ló jẹ́ kí ó máa hùwà bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi, ìbéèrè tí mo fẹ́ béèrè lélẹ́yìí. Tán bá sọ wípé èèyàn ní àrùn ọpọlọ, àrùn ọpọlọ yẹn o kò ṣe tí kó lọ jánà mọ́ mọ́tò lẹ́nu kán ní àrùn ọpọlọ ni, àbí àrùn ọpọlọ yẹn ò ṣe tí kó dẹ̀ rí òkúnlẹ̀ àbọ́sà kó dẹ̀ bẹ̀ sínú ẹ̀. Àrùn ọpọlọ yẹn ò ṣe tí kó mú oògùn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó lóun fẹ́ fi máa fi gba ẹ̀mí àwọn ọmọ Yorùbá àti ará Benin, kí àrùn ọpọlọ yẹn ti òun fúnra rẹ̀ kó dẹ̀ po oògùn yìí pọ̀ mọ́ oúnjẹ fúnra rẹ̀ kó dẹ̀ jẹ. So ìgbà yẹn lèmi mọ̀ wípé àrùn ọpọlọ òun ló ń bàjà lóòótọ́, because tí kò bá jẹ́ bẹ́ẹ̀, wáyé tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá ni àrùn ọpọlọ ẹ̀ òun ló jẹ lọ sí, ọ̀dọ̀ àwọn ará Benin okùnrin náà fẹ́ jọ mọ́ra wọn, Benin ẹ̀dọ́ Benin kò ń ṣe Benin o, Benin yà àwọn ará Benin, ibẹ̀ ni àrùn ọpọlọ ẹ̀ òun ló jẹ lọ. Kò ṣe wo ṣùṣùṣùṣù kó ní àwọn ọmọ Yíbò ẹgbẹ́ òun lòun fẹ́ máa gbẹ̀mí ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ máa bá mi ti bi ìṣáná kíyèsí ogun o, torí nígbà tí lọ́ọ̀yẹ̀ máa sọ tí lọ́ọ̀yẹ̀ tó fi defend ẹ̀ nìyẹn o, but ìwádìí tí ń lọ ní orí ẹ̀, wọ́n ní tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n á dé hospital, wọ́n á dé ilé ìwòsàn, wọ́n á lọ get tó bá yẹ pé ìwé ẹ̀rí wà fún pé lóòótọ́ ni ó ní àrùn ọpọlọ, àwọn máa mọ̀, ok? Níbi tó ti ń ṣiṣẹ́, ṣé wọ́n mọ̀ ń bẹ̀ pé ó ní àrùn ọpọlọ? Because tó bá jẹ́ pé àwọn ará ibi iṣẹ́ náà mọ̀, ọ̀gá ibi iṣẹ́ náà mọ̀ pé lóòótọ́ ló ní àrùn ọpọlọ, ìbéèrè wà fún ọ̀gá ibi iṣẹ́ yẹn náà pé kí ló dé tó gba irú èèyàn báyìí síṣẹ́ nígbà tó mọ̀ pé ó ní àrùn ọpọlọ, tó mọ̀ pé ó lè fi àrùn ọpọlọ yìí ó lè fi affect àwọn tó kù níbi iṣẹ́. Tí èmi dẹ̀ mọ̀ wípé ọ̀gá ilé iṣẹ́ yẹn kò mọ̀ sí pé ó ní irú àrùn bẹ́ẹ̀ yẹn, torí tó bá mọ̀ sí ni wọn ò ní gbà síṣẹ́.
lọ́ọ̀yà ń tráyè láti kọ́fà ẹ̀ obvious iṣẹ́ lọ́ọ̀yà ni lọ́ọ̀yà ń ṣe ń tiẹ̀ gbogbo ọ̀nà tó má lè fi defend ẹ̀ òun náà ni wọ́n máa fi defend ẹ̀ but wọ́n máa ń jẹ́ kó yé wa wípé tí ọ̀rọ̀ yìí tó bá dé tó bá lọ sí ilé ìwòsàn tó lọ dictate pé kò ní àrùn ọpọlọ gẹ́gẹ́ bá a ṣe ń sọ pé ọ̀rọ̀ yìí ó máa tú àwọn àṣírí ńlá jáde tí a ti mọ̀ báyìí gẹ́gẹ́ bí mo sọ fún ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ẹ sá máa tẹ̀lé mi ẹ máa follow mi ẹ subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà kẹ́ tẹ̀lé mi lórí Facebook Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV gbogbo bó bá ṣe ń lọ sẹ́ a ò ní fi dá yín lágara gbogbo information tá a bá ti ń dìgì lórí ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ la máa fi tó yín létí ọlọ́run á kó máa fojú àwọn àṣebí wọn àwọn àṣebí pọ̀ wọ́n pọ̀ jàǹtùràrà wọ́n pọ̀ lóríṣiríṣi but a ò ní ṣàgbákò wọn lágbára Èdùmàrè a ò ní tẹ́nítìkà lágbára Èdùmàrè ẹni títí ẹ̀ ti bàjẹ́ kò ní bá tiwa jẹ́ o lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní fojú sunkún ọkọ ẹ̀ ní fojú sunkún aya bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ ọlọ́run á máa gbà wá lọ́wọ́ àwọn èṣù bí èèyàn báyìí àwọn èèyàn bí èṣù báyìí àwọn tó máa ń fi tọ́ dúdú sínú tó máa ń tu funfun síta ọlọ́run á kó máa gbà wá lọ́wọ́ wọn a ò ní ṣàgbákò wọn lágbára Èdùmàrè ọ̀rọ̀ Amákálẹ̀ tí ń gbọ́ yẹn o ó ti wà ní àgọ́ àwọn ọlọ́pàá báyìí ilé ẹjọ́ Canada wọ́n ti ń bá fínra báyìí o tí mo dẹ̀ mọ̀ wípé inú ìjọba Nàìjà ó máa dùn sí because fẹ̀kọ̀tẹ́lẹ̀ ìjọba Nàìjà wọ́n fẹ́ kàn gbé wálé ni but bí mo ṣe ń wò ó dàbẹ̀ ni pé ó ti ní citizen ìlú Canada gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe mọ àwọn ìlú yẹn tó bá ti lè ka ẹkún ọmọ ìlú wọn gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kó ṣẹ̀ síta ló ṣẹ̀ sí ni o sílé ló ṣẹ̀ sí ni o wọ́n rẹ́dì láti ṣe ìwádìí lórí ẹ̀ṣẹ̀ yẹn tó bá dẹ̀ rí pé ó jẹ̀bi kán fi ìyà tó tọ́ àti tó yẹ kán fi jẹrú ẹni bẹ́ẹ̀ ó dàbẹ̀ ni pé wọn kì í fẹ́ máa dá irú ẹni bẹ́ẹ̀ padà sí ìlú ẹ̀ níwọ̀nba àgbà tí wọ́n ti kà mọ́ ọmọ ìlú wọn ò dàbí àwọn ìlú kan tó jẹ́ pé bó bá lọ jẹ citizen nílùú wọn fake citizen ló jẹ́ bó bá ṣẹ̀ṣẹ̀ kékeré báyìí àti ẹ bá ẹ o ti rugi oyin nìyẹn bí ikó o ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní àdúrà títí wọn kọ́ lè gba ìdànù citizen wọn ò múlẹ̀ ìwé ìlú wọn ò múlẹ̀ bó bá ní ìwé ìlú wọn gan ẹ̀rù tún sì máa bà ẹ́ wọn dàbí àwọn Canada tá à ń sọ yìí US England UK Germany irú àwọn yẹn tó bá ti jẹ ọmọ onílùú tó ti dọmọ ìlú wọn gbogbo nǹkan tí ọmọ ìlú wọn gangan lẹ́tọ̀ọ́ sí nìwọ náà lẹ́tọ̀ọ́ sí. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ìjọba Canada wọ́n ti ń bá Amaka fínra báyìí fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ ibi tí ọ̀rọ̀ yẹn gbé dúró sí òun lẹ ti ń gbọ́ yẹn o. So bóyá next court a máa gbọ́ nǹkan tí àwọn adájọ́ tó tún fẹ́ sọ tí àwọn lọ́ọ̀yà náà tó tún fẹ́ jíròrò lé lórí but nǹkan kan tẹ́mi kọ́ mọ̀ ní wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ èmi ò hate ọmọ Yíbò but gbogbo ẹ̀yin ọmọ Yíbò tẹ́ ẹ bá ń gbèrò burúkú sí ọmọ Yorùbá ó kù yín ó kọ́ lọ́hùn ẹ jọ ẹ bá mi share fídíò yìí kó go viral ọ̀rọ̀ lórí Amaka nìyẹn o níbi tó gbé dé dúró báyìí òun nìyẹn fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn so ẹ wo fídíò yìí kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ Amaka gbé dé dúró kẹ́ ẹ dẹ̀ subscribe so kẹ́ ẹ lè gbọ́ more information lórí ọ̀rọ̀ Amaka a sì wà lẹ́nu ẹ̀ o a sì ń dìgì ẹ̀ bí mo ṣe promise ẹ̀ lólùfẹ́ mi pé gbogbo information tó bá ń lọ mi ò ní fi dá yín lágara ẹ ṣé gan-an lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ojú ọjà kó fi wò mí ò ní fọ́ ìdí tẹ́ fi ń gbọ́ mi ò ní di lágbára Èdùmàrè èmi ni màá máa wá ẹ̀yin ni màá máa bá ire o.